A kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì akéde Yorùbá TV News. Àtọ̀rọ̀ gáfárà kò pẹ́ wá díẹ̀ ká tó múròyìn ti àṣálẹ̀ tèmi wá. Orúkọ tèmi ni àyànfẹ́ Elédùmarè. Ojú tẹ fún òwá ojú náà ò ní fọ́, etí tẹ fún gbọ́ ròyìn wa etí náà ò ní di. Ẹ ṣé ẹ kú fẹ́ gbogbo ìgbà. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Iná ẹ̀lẹ́tíríkì pa ọmọ ilé ìwé girama kan ní ìlú Àbújá. Ọwọ́ ikọ̀ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ Isaac Òkúnnù lórí ẹ̀sùn pé ó fi ọgbọ́n kó ọmọ márùn-ún láti ìpínlẹ̀ Akwa Ibom wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun. Ní ìpínlẹ̀ Enugu, obìnrin kan ṣekú pa ara rẹ̀ ó sì dá ọmọ mẹ́ta sílẹ̀ ní goloto. Ẹgbẹ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Iná ẹ̀lẹ́tíríkì pa ọmọ iléèwé girama kan nílùú Àbújá. Iléèwé girama kan tí ń bẹ nílùú Àbújá tí wọ́n pe orúkọ rẹ̀ ní Government Science Secondary School tó wà ní Maitama nílùú Àbújá. Ó ní ikú ti pa olóògbé Mechak Aigaba lẹ́ni tí wọ́n sọ wípé ó wà ní inú ọgbà ilé ìwé náà gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tí ó ń gbé inú ọgbà. Wọ́n ní iná wáyà ẹ̀lẹ́tíríkì èyí tó ti já sílẹ̀ ní inú ọgbà ilé ìwé náà ó ní ó ṣekú pa olóògbé Mechak lásìkò tí ó jáde láti lọ pọnmi tí yóò fi wẹ̀. Wọ́n ní ó ní ó gbé ẹsẹ̀ lé iná mọ̀nàmọ́ná yìí tí iná náà sì gba ẹ̀mí rẹ̀ ní wàràǹṣeṣà. Wọ́n ní wọ́n ti pe àkíyèsí àwọn aláṣẹ àti olùdarí iléèwé náà sẹ́yìn wípé kí wọ́n wá ojútùú sí iná mọ̀nàmọ́ná èyí tó ti já sílẹ̀ yìí, nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ nílé ìwé náà sì jẹ́rìí sí ọ̀rọ̀ náà wípé ó ti tó bí ọ̀sẹ̀ mélòó kan tí wáyà iná ẹ̀lẹ́tíríkì ọ̀hún tó ti já lulẹ̀ tí àwọn aláṣẹ àti olùdarí iléèwé náà tí wọ́n sì wá ojútùú sí ìṣẹ̀lẹ̀ bí wáyà ọ̀hún ṣe já lulẹ̀ èyí tí wọ́n ní ó ṣokùnfà ikú ọmọdékùnrin náà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Mechak. Àwọn òbí ọmọ náà ó ní wọ́n sọ wípé wọ́n lọ sí ilé ìwé náà tí wọ́n sì sọ wípé àwọn aláṣẹ àti olùdarí ilé ìwé náà wọ́n ní àwọn kò mọ nǹkan kan nípa wáyà kankan tó já sílẹ̀, wípé níṣe ni ọmọ náà ń gbèrò tó ń dọ́gbọ́n láti gba ojú fẹ́ǹsì jáde síta tí ó fi forí gbé wáyà náà. Bákan náà ni wọ́n ṣe ní àlàyé wípé wọ́n ti ojú òpó ayélujára èyí tí àwọn òbí àti alágbàtọ́ tó ti máa ń dá sí ọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tí ó bá ṣẹlẹ̀ nínú ọgbà iléèwé náà tí wọ́n kò sì fún ẹnikẹ́ni láàyè láti bá wọn sọ̀rọ̀. Wàyí o, ẹni tó jẹ́ igbákejì ọ̀gá àgbà ilé ìwé ọ̀hún èyún arábìnrin Dongozuzi ó ṣe ní àlàyé wípé àwọn kò mọ ohunkóhun nípa pé iná mọ̀nàmọ́ná kan já lulẹ̀ nínú ọgbà ilé ìwé àwọn, ṣùgbọ́n àwọn ọlọ́pàá yún agbófinró wọ́n ti ń ṣe ìwádìí. Gbogbo ẹni tó bá sì ní ohunkóhun láti bi àwọn léèrè níṣe ni kí o kọrí sí àgọ́ ọlọ́pàá láti lọ ṣe ìwádìí lórí bí ìṣẹ̀lẹ̀ náà bí ó ṣe wáyé gan-an. Ọwọ́ ikọ̀ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ Isaac Òkúnnù lórí ẹ̀sùn pé ó fi ọgbọ́n kó àwọn ọmọkùnrin tó márùn-ún láti ìpínlẹ̀ Akwa Ibom wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun láì jẹ́ kí àwọn òbí wọn mọ̀. Arákùnrin Isaac ọ̀hún ìgbà tí ikọ̀ àmọ̀tẹ́kùn fi ọ̀rọ̀ wá lẹ́nu wò nígbà tí wọ́n ní ọwọ́ tẹ̀ ní ọjọ́ 29 oṣù kejì ọdún tí a wà yìí ní agbègbè Ajébámidélé nílùú Ilé Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹni tó jẹ́ alákòóso àjọ àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ọ̀ṣun ọ̀hún èyún Basiru Ajéwìnbí ó ṣe ní àlàyé wípé ìgbà tí àwọn fi ọ̀rọ̀ wá arákùnrin Isaac lẹ́nu wò ló ní gáréèjì tí wọ́n ti ń wọ ọkọ̀ ni òun ti rí àwọn ọmọ márààrún níbi tí wọ́n ti ń tọrọ bárà wípé ẹ fún mi lówó tí òun sì ṣe àdéhùn fún wọn wípé tí wọ́n bá lè tẹ̀lé òun lọ sí ibi tí òun lọ òun yóò bá wọn wá iṣẹ́ tí wọ́n ti máa rí owó gidi. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ náà fi tẹ̀lé tí ọwọ́ sì fi bà ní Ilé Ifẹ̀. Wọ́n ní ìkan nínú àwọn ọmọkùnrin ọ̀hún tó dàgbà jù ló ṣe ní àlàyé wípé Isaac tan àwọn wípé òun yóò bá wọn wá iṣẹ́ ní Èkó tí àwọn kò sì mọ̀ pé Ifẹ̀ ni ó ń kó àwọn bọ̀
tí àwọn ò sì mọ bí àwọn ṣe rìn tí àwọn fi bára wọn ní Ifẹ̀. Alákòóso àjọ Àmọ̀tẹ́kùn ọ̀hún ti wá ní àwọn ti fa Isaac lé àjọ tó ń rí sí lílo ọmọ ní ìlòkulò lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ níbi tí wọ́n ti ń ṣe ìwádìí lórí bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ tí wọ́n yóò sì fi ojú rẹ̀ ba ilé ẹjọ́ láìpẹ́. Ní ìpínlẹ̀ Enugu, obìnrin kan para rẹ̀ ó sì dá ọmọ mẹ́ta sílẹ̀ ní ọjọ́ kẹfà oṣù kẹta ọdún tí a wà yìí ní ìròyìn náà tẹ̀ wá lọ́wọ́ wípé arábìnrin kan tí a kò mọ ọ̀nà àbí ilé rẹ̀ débi tí wọ́n mọ orúkọ rẹ̀ ó ní wọ́n sọ wípé ó ṣekú pa ara rẹ̀ níwájú àgọ́ ọlọ́pàá kan tí ó wà ní Ògùnyì ní ìpínlẹ̀ Enugu. Wọ́n ní arábìnrin ọ̀hún ni ó kó ọmọ mẹ́ta dání tí ó sì bọ́ ara rẹ̀ sí òò lójijì tí ó sì sáré wọ ojú òpópónà pẹ̀lú ọkọ̀ tí ń sáré bọ̀ tí ọkọ̀ náà sì gbẹ ẹ̀mí lẹ́nu rẹ̀ ní wàrà ṣẹṣà. Ìkan lára àwọn ọmọ tó dàgbà jù ọ̀hún tí wọ́n bi léèrè ní tí ìyá wọn tí ń kojú lọ́wọ́ tí ó fi ro àròpin àti àròkàn láti dá ẹ̀mí ara rẹ̀ légbodò ni ó ṣe ní àlàyé wípé àwọn kò mọ bí bàbá àwọn ṣe rìn láti bí ọdún mélòó kan sẹ́yìn, èyí ni ó sì fa àdáfà fún ìyá àwọn. Wọ́n ní àwọn lérò pé èyí ni ó kàn láyà tí ó fi ṣe ikú pa ara rẹ̀ lójijì. Ẹni tó jẹ́ ìyàwó gómìnà ní ìpínlẹ̀ Enugu ẹ̀yún arábìnrin Nkesere Mba ó ti wá ṣe ní ìlérí pé òun yóò ṣe ìtọ́jú àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún tí òun yóò sì fún wọn ní ẹ̀kọ́ ọ̀fẹ́ àti ìtọ́jú tó péye lẹ́yìn tí òbí wọn méjèèjì tí wọ́n ti jẹ́ Ọlọ́run nípè báyìí. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti alẹ́ ti tèmi. Ẹ tún pàdé wa lówùúrọ̀ ọ̀la nígbà tá a tún máa mú ìròyìn míì wá fún wa àti oríranran ètò lórí ìkànnì akéde Yorùbá TV. Ẹ bá wa subscribe síbẹ̀ kí ẹ sì máa bá wa share rẹ̀ káàkiri fún àǹfààní gbogbo àwọn èèyàn kán lè mọ̀ pé ìkànnì yìí kò ní ṣe ojú ọmọ Yorùbá lótìtọ́ àti lódodo gẹ́gẹ́ bó ṣe yẹ àti bó ṣe tọ́. A máa ṣẹnu wa ní dédé síbí fún ti àkókò yìí kó tó dọ̀la tá a tún máa mú ìròyìn míì wá fún wa. Orúkọ tèmi ò yí padà, àyànfẹ́ Elédùmarè yín náà ni. Ó dàárọ̀ o.